محمد وعلى آل محمد وصحبه وسلم. ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ̀yin ọ̀dọ́ tí mo fẹ́ bá yín sọ yìí ọjọ́ iwájú àlùmọ̀ generally lágbàáyé ni níbikíbi tí wọ́n bá rí wọ́n wà bẹ́ẹ̀ ṣe wà yìí ọjọ́ iwájú ara yín ni torí àná wa táwọn gbìyànjú lọ́sàn lóru pé a fẹ́ kọ́ àná a fẹ́ mọ àná a fẹ́ ṣe bí àwọn tí wọ́n ti lọ lánàá. ọ̀rọ̀ ẹ̀sìn lè yìí kì í sọ̀rọ̀ nǹkan míì nǹkan míì ó lè jẹ́ pé yóò nídìí àti bojú ẹ̀yìn iwájú lọ́mọ wò nǹkan míì ó lè má nídìí àti wo kí ni ó hold kí ni wọ́n ti ṣe ó nídìí ẹbí nǹkan míì kí ni wò tí ì ṣe ló ṣe kí ni ló nídìí. ṣùgbọ́n Islam tọ́jọ́ wípé ẹnìkan péré lọ́lọ́run bá sọ ẹnìkan péré lọ́lọ́run bá sọ ọwọ́ aràn sí àwọn ará yòókù ṣe é pé gbàtí wọ́n fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ kì í ṣe wọn nìkan lọ wà ní class kódà class mi tẹ bá dé sùkúù mi o ẹ fẹ́ bá yàn tó 70 100 gbómi ìwọ nìkan kọ́ lọ wà ní class àbí even ní class rẹ̀ yìí èyíkéyìí class tó bá rí ọ wà pre ní nursery ní primary ní secondary ní institution ní class tó bá rí ọ wà class wò tó wá ní dúró lórí rẹ tó o bá ti kó ń bẹ àwọn kó tó wà ń bẹ 100 level mọ wà 500 level lọ wà ó wà bẹ́ẹ̀ nù àwọn kan tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ tọ́lá nǹkan ti ṣáájú rẹ̀ abẹ́ ọ̀kan ni class tànábì ó yàtọ̀ sí gbogbo àwọn ànábì ọlọ́tọ̀ ṣáájú torí pé kíláàsì takimila ni wọ́n fẹ́ fi complete ẹ̀sìn kíláàsì tánàbí wọ̀ ó yàtọ̀ sí kíláàsì àwọn ànábì ọlọ́run tó ṣáájú ẹ̀ kíláàsì tánàbí sì wọ̀ kò sẹ́jọ́ wọ̀ kíláàsì mátàlìkì àmì ètò kíláàsì tó yẹ pé àwọn tó ṣáájú ọ̀wọ́ orú ẹ̀ gbogbo ẹ̀kọ́ táwọn tó ṣáájú sì ti kọ́ wọ́n ń kọ́ nínú kíláàsì ẹ̀kọ́ táwọn tó ṣáájú ọ̀wọ́ àkọ́ ọlọ́run wá kó ànábì inú kíláàsì wọn ìgbà tó ọlọ́run wá close kíláàsì yẹn pẹ̀lú ikú ànábì ọwọ́ á ní kò sẹ́nìkan tí ó tó wọnú kíláàsì mọ́ kíláàsì náà ní kíláàsì àlùwáháyù tí sàlùkùránì ẹnìkan kan láyé yìí kò gbọ́dọ̀ sọ pé wọ́n tó sọ tírà kankalẹ̀ fún un mọ́ àbí wọ́n tó rán wọn gbé òdìdí bí ànábì ọlọ́run mọ́ lẹ́yìn ànábì Muhammad sallam sọ́dọ̀ bàbẹ́ ajẹ́pẹ̀rù kíláàsì wọn á wẹ̀yìn rin àlèwò wájú àlèwò ẹ̀dọ́ ọlọ́run kankan ẹnìkan péré ní bẹ́ẹ̀ kíláàsì ẹ̀ náà ni aṣáájú ẹ̀dá ànábì Muhammad sallam ìgbà tó ní ká kọ́ sí àwọn sàhábà nítorí pé àwọn sàhábà fara wọn balẹ̀ láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì ká lè mọ gbogbo tí ànábì kọ́ wọn àwọn nìkan ló sì kọ́ káwa àbárùbí kọ́ wa sáadé bá ànábì láyé bàbá rẹ̀ ò dé bá bàbá tèmi náà ò dé bá ànábì bàbá wọn ànábì ti wá ní ìsìn ó ti lé ní 1400 years bẹ́ẹ̀ oríire tọ́lọ́run sọ̀kalẹ̀ fún làwọn náà fẹ́ ṣe àbí àjẹpá padà sí ọdún tó ti lé ní 1400 years a máa wá wo teacher lọ́jọ́ yẹn àti student lọ́jọ́ yẹn báwo ni student ṣe kẹ́kọ̀ọ́ báwo ni teacher ẹyọ kan ṣoṣo tọ́lọ́run kọ́ bóò ló ṣe kọ́ àwọn student yẹn ṣe irú class bá ń sáré irú rẹ̀ mọ̀ so ẹ̀sìn Islam tọ̀ òkè fíyà ni kọ̀jẹ́ mọ́ sí ìwà kọ̀jẹ́ mẹ́mi èmi tí mo jẹ́ àfáà yín kọ̀jẹ́ máa àfáà yín míì náà kọ̀dẹ̀ jẹ́ máa àfáà tà èmi tẹ́mi bá fẹ́ sọ̀rọ̀ nípa Islam èyí máa tọ́ka sí aṣíwájú wa ni àtàwọn tàlàmíìzù ẹ̀ student ẹ̀ tó pèsè ju wọn ni Kùránì fi sọ̀kalẹ̀ àwọn lànàbì kọ́kọ́kọ́ àwọn ní ọkọ̀ àwa yìí àwọn ní ọkọ̀ àwa àwọn tí ń kọ́ àwa student wọ́n jẹ́ fún àwọn student tí wọ́n ìgbà táwọn yẹn ń bẹ láyé tánàbì ti kú gbogbo tánàbì kọ́ wọn àti tí ànábì mọ́nítọ̀ lára wọn pé ẹ̀sìn dà sẹ́yìn pé méjìlá ànábì sì pọ̀ wọn ọkọ̀ wọn ó tún wá rí ẹgbẹ́ ṣe kéré bí ẹ ṣe sẹ́yìn pé tíṣà tó bá kọ́ ọ ní nǹkan kan tó bá ń ṣe nǹkan yàbọ̀ ń kà fún
tí mistake bá wà mẹ́ kí ni yóò ti ṣe yóò ní no mo ṣe kọ́ ẹ̀kọ́ ìgbà yẹn ló tó perfect àbí but ntọ́ tí tíṣà kọ́ ó wá ó rí tíṣà nǹkan tó ń bọ̀ edit ẹ̀ nígbà tó ń practice ẹ̀ àbúgbà tó ń tún kà ó rí tíṣà yẹn láti bọ̀ edit ẹ̀ ìjọ tó lọ́n bá ní kọ́ sálábàpàdé ẹni tó nímọ̀ bíi tíṣà rẹ̀ lóòótọ́ mọ̀ pé àṣẹ mọ̀kàkọ́ lásán ni mistake ti wà mẹ́ àwọn kápẹ́ tíṣà rẹ̀ ló tó ní kọ́ kà fún òun padà ló ti wá correct mistake ẹgbẹ́ ìsìn ìgbà yẹn ló tó perfect bẹ́ẹ̀ lẹ̀kọ́ àbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ ṣe rí nìyẹn so làwọn sàhábà méjì ni wọ́n ṣe wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì wọ́n tọ́ níṣẹ́jú ẹ̀ wọ́n tún wá practice ẹ̀ níṣẹ́jú ẹ̀ ọ wá sọ fún apẹ́ ti ṣe dà gẹ́gẹ́ bọ́lá ṣe sọ fún òun náà síwájú ẹ̀dá yìí pé mo ti kọ́ ó sì ti gbà á ó ti lò ó sì ti jíṣẹ́ ń ta àrán ó ti parí ẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ti pé iṣẹ́ tí wọ́n náà jẹ́ bó ṣe ṣẹ̀kọ́ rárá ànábì ni akọ́ ọgbẹ̀kọ́ àfimọ̀ ọmọ a ní ọha àwa rán ọ sáwọn èèyàn ó ti wá jíṣẹ́ ó ti jíṣẹ́ nípa adẹ́gbà kó tó ti jíṣẹ́ ṣé Jibrilu ọlọ́run rán sí ànábì ọ̀sán ńgbà tánàbí ṣe ààrẹ ikú lọ́wọ́ ààrẹ tọ́pọ̀ náà ló ṣe káyìn tó fi lọ bọ́ lọ́wọ́ bá rẹ̀ Jibrilu ní ìrẹ òjíṣẹ́ ọlọ́run ní kí n bí ọ léèrè kó o ṣe ẹ̀sà ìtọ́ bá wọ̀ ṣé ká fún ọ láyè kọ́ pẹ́ láyé bó ṣe wọ̀ àbó ṣe tán láti wá lọ bá olólùfẹ́ rẹ̀ ẹni tó fẹ́ràn rẹ̀ Zul Jalali wal Ikram tó fẹ́ lọ bọ́lọ̀ ní Rafiqul Aala Ar-Rafiqul Aala ọ̀rẹ́ tó ga jù fil Makanil Aala láàyè tó pé kò sí ẹnì kankan tó lè débẹ̀ àfẹ́ni ọlọ́ba yọ̀ǹda fún ṣẹ̀gbọ́n ní káàrà bí ó pìkì nínú nǹkan pé ṣé ọmọ wà láyé tẹ́mi yóò gún bọ̀ wá sí wọ́ àbọ̀ ọmọ bọ̀ pẹ̀lú ààrẹ tó ń ṣe kí lànà bí sọ àmì ni mo fẹ́ lọ bọ́ lọ́hùn mi mo fẹ́ràn ọlọ́run pọ̀ mo fẹ́ lọ fojú kan ọlọ́run mi ó tó gẹ́ kí ló dé tó fi ní kó pìkì ìkànnù méjì tí wọn ò fi pákó lórí ọjọ́ yẹn wọn à lè pa ànábì ẹnìkan ò sì ní pa àyàfùgbà tó bá tó jẹ́sẹ̀ ọlọ́run pé nígbà tí wàá jẹ́sẹ̀ ọlọ́run pé lọ́lọ́run wá yọ̀ǹda fún kó sẹ̀sánú méjì sọ wà láyé kọ́ ọmọ bá ṣe ọlọ́run lọ àbí ọ̀lọ́ ọbọ́lọ́run toró ti ṣe pé àwọn tó sì ṣe jẹ́nà yìí wọ́n tó máa bá lọ lẹ́yìn rẹ̀ ìgbà yẹn lànà bí sọ pé Ar-Rafiqul Aala mọ́ lọ bọ́lọ́run ìgbà yẹn lànà bí wàá kú bàtà nàbí ti kú wọn ànábì kú ní àsìkò tó pé Islam ti pé kò sí ẹnì kankan tí ó fi kún Islam kò dẹ̀ sí ẹnì kankan mẹ́tí ọ̀yọ́ kù mẹ́ bá a ṣe ilẹ̀ kájá àfáà fún yín àtàwọn àtẹni tí ń bọ̀ lẹ́yìn wa àgbàtà àwọ̀ bá sí láyé mọ́ àtàwọn tó ti dé before wa tẹ́ ẹ máa ṣàgbé kò sí ẹnì kankan tó ní ráìtì àṣàrò rò kéèyàn ó ṣòfin kọ́ sọ pé yìí ni halal èyí ni haram ọlọ́run tàbí ìmísí rẹ̀ tó bá fi rán ànábì Muhammad nìkan àfáà kan ò gbọ́dọ̀ pé ọkàn ní haram àfi tí ọba fẹ́ ṣe ìgbéraga wájú ọlọ́run tẹ́rù ọlọ́run ò ní bà tó bá bẹ̀rù ọlọ́run dáadáa láyé ò ní pé kankan lára mú àbíkó pé kankan ní halal kó o léyìn lọ́tọ̀ ìyá ọ̀tọ̀ láì jẹ́ pọ́lọ́run ló wí bí àbánàbí arábítẹ́ èyí tí máa ń mọ ìpáǹlé àti sù nínú àwọn àfáànù torí fún ọlọ́run kò sí tí èfi dẹ́yàn wò kò sí tọ́nà ò kí yọ̀ǹda kéṣù kò fi dẹ́yàn wò kí ló dé bá sọnù àwọn àfáà ń bẹ tí wọ́n ń bọ̀ wọ́n sì wà wọ́n sì máa wà wọ́n ti ń wà kò tó di àsìkò tàwa yìí wọ́n tún ń wà dì sí wọ́n sì máa wà àfáà ni wọ́n o ṣùgbọ́n yòdè lónà ànásà ànisẹ̀bí wọ́n máa ju àwọn èèyàn ní pẹ̀lú ìgbà wọn bá yà sífẹ̀ẹ́ nù wọn tí wọ́n báwo la ṣe mọ̀ pé wọ́n fẹ́ sọ wá nù wọn à ní sọ̀rọ̀ ọlọ́run mọ́ wọn à ní sọ̀rọ̀ ànábì mọ́ ìfẹ́ inú wọn àbí ìfẹ́ inú ẹ tí wọ́n bá láìkì ni wọ́n á máa kà fún wa. ọ̀rọ̀ mi lápèjúwe lórí ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ pé méjì tẹ́ ẹ bá nímọ̀ nípa falak onírànù wọn àṣẹ̀ṣẹ̀ máa nímọ̀ nípa falak ìmọ̀ falak ọjọ́ rẹ̀ ti kíni ó ti pẹ́
bẹ̀tí tí ẹni ọkọ wa ni pé súnmù tó tú Kùránì fún wa ẹ tó tú Kùránì fún wa táà náà wá ń tún fún yín ẹni ó ṣàlàyé ìsìláàmù fún wa táà náà wá ń ṣàlàyé ẹ̀ fún yín kí ló sọ fún wa súnmù li ru'yati ìgbẹ́ bá tó rí waftiru li ru'yatihi ìgbẹ́ bá tó rí ní kẹ́ tó bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀ ní dájọ́ rẹ̀ ó ẹ wà ẹ rí báyìí ìgbẹ́ bá tó rí náà ní kẹ́ tó ṣe kíni kẹ́ tó dá àwẹ̀ dúró ìgbóláwà wá ká lè rí ìgbà tẹ́ mọ̀ pé oṣù Ṣábánì ó ti di 29 sẹ́yìn kó ti fẹ́ parí nù oṣù ní Islam bẹ̀rẹ̀ ìṣẹ́dà 29 àbí kíni 30 sẹ́yìn kó ti wá ti di 29 ìrọ̀lẹ́hùn àárọ̀ ọjọ́ kejì láàmà ka Ramadan 1 àbí ṣé ọ̀la ní Ramadan 29 láàmà tó bá ti wá di 29 ká wá lọ wá oṣù àbárí ànábì tó ti sọ yóò náà pé tẹ́ ìbárí ńkọ́ option nù tẹ́lẹ̀ ní wọ́n sọ pé sáàlé máa rí ni ẹ̀ bá máa rí ẹ̀ bá rí méjèèjì kò sí lọ́wọ́ àfa pọ̀dẹ̀ sí lọ́wọ́ fálákì kankan ọwọ́ Ọlọ́run àtànábì rẹ̀ lọ́wọ́ tá a bá rí oṣù tàbí ọ̀sọ̀ fún wa pé ká lò ànábì bá a bá rí ta lọ́sọ fún wa bá a ṣe ṣe ànábì ọwọ́ ní tá a bá rí a jẹ́ pé Ṣàbán ni ó pè 29 nù ọjọ́ kejì ní Ramadan a jẹ sàárì lálẹ́ Ṣàbán àbí ọ̀la báyìí a máa gbà àwẹ̀ lọ Ramadan aláwọ̀kọ́ nù àbí tá a bá wá wà nírọ̀lẹ́ Ṣàbán àwọn àdálẹ́ àrósù Ramadan gbogbo ọ̀nà tá a gbà wá àfojú ara wa rí báyìí kíláàsì fàkìmílù ìdàtà Ṣàbán lẹ́ẹ̀pẹ́ wọ́n àgbà wá tààríkà tó sì lálàáfíà tí ò sírùjú mẹ́ ẹ̀ẹ́kà Ṣàbán salasin yóò pè 30 automatically ìjọ kejì salasin ìjọ tí Ṣàbán bá pé méjì àtọ́wá pé 30 ẹ̀ ìjọ kejì rẹ̀ Ramadan ajẹ́pálẹ́ láti jẹ alẹ́ 30 láti jẹ sàárì ilẹ̀ ẹ̀kọ́ tánàbí kọ́ wà nù ẹ dákun àwa ní ìdí ẹlòmíì a ní ìdí irinṣẹ́ sáà ní ìdí irinṣẹ́ ta lọ́rọ̀ ní irinṣẹ́ rẹ̀ òpònú ó ní àwọn táwọn onímọ̀ nípa gbọ́ wá mà ń kọ́ sọ́ ta kókó onímọ̀ ni ẹni ọkọ̀ ta kókó onímọ̀ nípa fálákì bóṣù ṣe máa yọ ẹni ọkọ̀ ta kó yípe tíra kan ń bẹ tí ìṣẹ̀ nìkan lọ́kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ń bẹ Ramadan tẹ́ ń wé ọgbọ̀n ọdún sí ìsìn déètì rẹ̀ déètì ọdún tí ń bọ̀ ọdún tó tẹ̀lé tí ìpọ́gbọ̀n ọdún déètì rẹ̀ ó ti wà nílẹ̀ táwọn kan ti kọ́lẹ̀ níbà musímà ẹ dákun àwọn tó wọ́n mọ̀ ohun tí wọ́n rí sáwọn wọn ní oṣù tí ń yọ àwọn tó ní àwọn onímọ̀ nípa fálákì tí wọ́n wá ìmọ̀ yẹn tí wọ́n wá mọ̀ yìí pé déètì ọgbọ̀n ọdún sí ìsìn àwọn mọ̀ ọgbọ̀n ọdún tó kọjá àwọn mọ̀ ọgbọ̀n ọdún tí ń bọ̀ náà wọ́n mọ̀ ó ti wà nóòwé wo ó tún bẹ lórí gọ́gù dèdè nínú òbó nìkan lòun ní tíra tó ń lè kà kò sí tíra tí ó rí gọ́gù kò sí tíra tí ó sì rí gọ́gù tẹ́yẹ̀ bá bí gọ́gù lóye ni pé 2030 kí ni déètì Ramadan yóò sọ ẹgbẹ́ nìsín ìta ẹ̀sẹ̀ ń dára wa láàmú ní ìsìn yóò ti sọ́lẹ̀ bí ó sì àmà sọ àwọn ọdún tí ń bọ̀ fún ọrùn abẹ́ ọ̀kọ́ ni náà ẹ máa gbọ́ ìmọ̀ yẹn tí wọ́n fi kó gbogbo déètì jọ èèyàn ni bẹ̀tí ṣé èèyàn ló ní oṣù alihilal tí ń yọ oṣù báyìí ta ló ní ojú sọ́mà tá ti wò ta ló ní èrè ẹ̀dẹ́ tí ó wò ta ló ní ta ló rán bánà bí sọ̀rọ̀ nípa bá ṣe máa róṣù ta ló rán tó wá jẹ́ wípé kò sọ fún wa wípé títí ìmọ̀ ní kálò
èyí tó sọ fún wa gangan ni pé bẹ́ẹ̀ bá rí báyìí ní kẹ́ ẹ gbà àwẹ̀ bẹ́ẹ̀ bá sì rí ní kẹ́ ẹ pé àwẹ̀ bẹ́ẹ̀ bá ti rí ẹ̀ka sábàánù kò pé 30 ẹ dákun ẹni ó wí bẹ́ẹ̀ ṣé kò kọjá ìfẹ́ inú tàwa tá a fẹ́ ṣe kí ni tá a fẹ́ lò ẹlòmíì yóò máa gùn pé òun ní bàbá àwọn náà mọ̀ ọ́ tá a bá tún fẹ́ máa mọ̀ ọ́ sí tá a fẹ́ kọ tíra lálẹ́ lórí àákọ́ ṣùgbọ́n nǹkan là á lò kò sẹ́ni ó lò rí wọ́n ní sẹ́wù kan sọ̀rọ̀ kan níbi kan ó sọ tara rẹ̀ kèrè sẹ́wù là ń tẹ̀lé lórí ọ̀rọ̀ àwọn ẹwà yìí lójú ayé ànábì lẹ́yìn ànábì kè wá sí pé wọ́n takò mọ̀ yẹn ẹ̀ tí ẹni sìn ọ̀rọ̀ sọ àgbàmọ́ wọlé àbá àgbàmọ́ wọlé àlejò máa wí àbẹ́ẹ̀rí tí máa fálákì sọ ni ọmọ nípa báyìí ní rọmọdọ́hùn tó bá dàsìkò gbàtà wà rọmọdọ́hùn ní kó àṣẹ ọlọ́run lẹ̀ káwá sọ pé ìwé tẹ́nìkan dá láwà sí kíni ẹ gbọ́dọ̀ mi ní kó àṣẹ ọlọ́run ọba lẹ̀ tó bá dàsìkò rọmọdọ́hùn àṣẹ tọ́lọ́run pa wá ní síbí ẹni páàrí àwa drop apàtì ẹni tí ó dájú àwẹ̀ ó ti pa ọ̀rọ̀ náà àtànábì rẹ̀ tì èèwọ̀ ní èèyàn gbọ́dọ̀ sọ pé wọ́n ti dájọ́ tẹ́lẹ̀ lọ́wọ́ bá àbúgbàdúgbà sọ pé wọ́n ti dájọ́ nítorí pé kì í ṣe tọ́lọ́ ń wénu ẹjọ́ ọjọ́ tẹ́ ẹ dáhùn ọjọ́ ìjókòó yín ló sọ bẹ́ẹ̀ mùsùlùmí kan gbọ́dọ̀ tẹ̀lé àfi mùsùlùmí tó wá fẹ́ deviate kó lójú ọ̀nà ọlọ́run àtànábì rẹ̀ ṣùgbọ́n kò sí ìtọ́jú burúkú kájọ máa fọ ọ̀rọ̀ jómi tó rọrùn kájọ máa sọ wípé ìtí máa fálákù sọ̀rọ̀ ìmọ̀ fálákù nù kọjá mọ́ rọ̀mọ̀dọ́ ẹgbọ́n mi tó bá ti jẹ pé Ramadan lẹ́fẹ́ bá wa sọ gẹ́gẹ́ bí àfà tí èsì àfà tó deviate kó lójú ọ̀nà 1 kí ló ṣe sàbánu ó pé 29 àwà tá a bá wá rí àgbàwẹ̀ àmọ́ o ká máa lọ́wọ́ kálukú wa ká máa wá ilé kéwù yìí mi ò ní tẹ̀lé ilé kéwù tèmi náà wà tiẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ni ìjọ mi àwọn èèyàn tó pọ̀ ò ní tẹ̀lé èmi ní sọ fáwọn àjọ mi pé ètè mi rírè àbí nítòsí rọrùn ní wípé kápẹ́ èèyàn la bá fẹ́ ṣe ìyapa ẹnu yóò lè 1000 ẹwà dúró jọ tí ń bẹ àdúró ilé kéwù tí ń bẹ ta ló sọ fún ọ pé wọ́n lọ gá wa ọ̀gá kan péré lọ wà ní Nàìjíríà tọ́jọ́ gàwà mùsùlùmí bọ́ bá ti wà ní Nàìjíríà o pápá ọmọ Nàìjíríà ní o ń lọ gá mùsùlùmí oníwọ̀ ọ̀yàn ibi ìwọ̀ lọ ọ̀yàn ìjọba mọ̀ federal government ọ̀mẹ́nà ẹ̀ka lórí gbogbo mùsùlùmí Nàìjíríà jù kíni lọ ìṣòtọ́ ìtẹ̀rí déètì rẹ̀ láì gbọ́dúdé déètì rẹ̀ láì máa wẹ̀ déètì rẹ̀ láì parí àwẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ mú ọlùdé fún afáàwẹ̀ wa yìí òun ni wọ́n wò wọ́n ní wọ́ ẹlòmíì gẹ́gẹ́ bí pé tí kàn bá sọ nípa ọjọ́ ọ̀bí ànábì àbí nípa ẹni tí tọ́wá rí léètì mẹ́sẹ̀ ọ̀gá káyìn tó bá wí ni wọ́n ṣe kí ni àwọn Christian wọ́n kóra wọn jọ wọ́n yẹn nìkan lólórí gbogbo tó bá jẹ mọ́ nǹkan wọn ní Nàìjíríà ibi wọn tí wọ́n máa retí nù wọn kálukú yóò máa retí pé báyìí káàn kìí ṣẹgbẹ́ Yorùbá nìkan bó ṣe wà nílẹ̀ Yorùbá ló wà nílẹ̀ Ìgbò ló wà nílẹ̀ Haúsá bí láwọn tá a jẹ́ mùsùlùmí náà olórí tàwa náà ẹgbẹ́ ìsìn ẹ̀yọ̀kan náà ni ó ní Nigeria government recognize ẹ̀rí olórí gbígbẹ tí ó ṣe ẹ̀ka ń bẹ̀ nǹkan ti ọpọlọ tí bẹ lórí ẹ̀ ti ṣe kí ni ó ti gbẹ ọpọlọ ẹ̀ ò lè ṣẹ́ mọ́ oní àmọ́ sọ pé mi yí pé ṣé ẹni wọ́n yẹ̀ lórí mùsùlùmí tó yẹ pé Haúsá ni àbí Fúlàní ni tó jẹ́ bí Yorùbá ni lẹ́mi tí orí mi ọ̀gbẹ́ ọpọlọ mi wà ń bẹ̀ tó dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀mọ́ tí máa fi dán lóhùn ṣé àdébì Muhammad náà ìjọba Yorùbá ṣé àdébì Muhammad fúnra rẹ̀ náà ṣé òun náà jẹ́ bí ọmọ Yorùbá ó dẹ̀ jí sí wọ́n wá ní àjẹpẹ́ sí àjòjì nù òkú gbẹ̀ yà bọ́ọ̀lẹ̀ bí mọ́tò torí mọ́tò àjòjì ni ọmọ Nàìjíríà kò sí mọ́tò mọ́wọ̀ bàálù mọ́ mọ́lò sẹ́ẹ̀tì mọ́ Nàìjíríà kọ́ kí ẹ ṣe Yorùbá kí ẹ ṣe Yíbò kí ẹ ṣe Haúsá
ń gbà ara àǹfààní ń bẹ oríire la rí lọ́dọ̀ ànábì oríire tẹ́yìn lè ṣe láyé tí ó lọ ṣe lálẹ́ kìámọ̀ la fi tẹ̀lé kì í ṣe Yorùbá. wọ́n ní agbára Sultan kò jù lọrin lọ Nàìjíríà náà jù lọrin lọ ṣé wọ́n lọ ìwé ìsára Nàìjíríà. ẹlòmíì yóò sì mọ ọmọpọlọ wa sí ré nígbà pé ayé dìdìrín la wà bí wọ́n bá tiẹ̀ jẹ́ dìdìrín ó dẹ̀ wá àwọn dẹ̀dẹ̀ wùrẹ́ bí ìwú tiẹ̀ ó kó wọn sábẹ́ yóò dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ibi tẹ́ bá wà. The reality today officially ní level Nàìjíríà o officially olórí gbogbo everywhere délẹ̀ Ìgbò délẹ̀ Yorùbá olórí gbogbo wa ni kíni ẹ̀rí kẹ́lìmọ̀ kò agbára rẹ̀ jùlọ rí lọ tí wọ́n lọ́wọ́ pin ìwọ ta ní ọ̀gán náà kí lọ jẹ́ ta ló ń retí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ gan ẹlòmíì gan kò ní ju sálọ́rù náà lọ o gbogbo àwọn àfáà wa tí wọ́n ti di doctor professor yóò máa wọ̀ pé ṣé wọ́n nímọ̀ tó wù ní dẹ̀dẹ̀wùrẹ́ gbọ́n pé dẹ̀dẹ̀wùrẹ́ ẹni báyìí tó wá pè dẹ̀dẹ̀wùrẹ́ kí ni ọkọjà rẹ̀ ọgọ̀ ju ní tí wọ́n rò bọ́gọ́ mọ́ lọ torí sẹ́yìn nígbà tí ẹ̀gọ̀ tó bá di fáàrí ó ní mọ̀ ọ̀ mọ̀ nǹkan àìnímọ̀ rẹ̀ tó wá ń gùn ọ́ ẹ gbọ́ mi yé èyí ò ti di fìtínà báwa ṣe wà ẹ́ amalẹ́vù wa gbogbo àwọn àfáà wa ibikíbi tí wọ́n bá rí wọn wà kódà tá àfáà wa kan bá sọ tó bá yapa sí tíá dandan ni ká gbọ́ kápọ́ bá lẹ́rìí ṣùgbọ́n ó yapa sí tíá á sì wà pé ìmọ̀ ló fi sọ èyí tá a bá fẹ́ dúró sí tá a rí pé òun náà lọ́rọ̀ àlọ́rùn àwọn náà gbọ́dọ̀ lẹ́rìí kan táàbí sí kíni táàbí dúró sí ṣùgbọ́n àwọn mọ̀ pé ìmọ̀ lè yí ìjẹ̀ sí kíni o ló fi sọ ẹ̀tọ́ wà nímọ̀ kankan tó wá ń kọ̀ǹdẹ́ẹ̀mù ẹni ó nímọ̀ bó ṣe wùlẹ̀ kó nímọ̀ tó gan o tún gbọ́dọ̀ tẹ̀rí ẹ̀bá torí ò lè mọ gbogbo nǹkan àlímútà ṣe á wàgá àbàtì àǹká àṣíyá ìtọ́ ọmọ tó ṣe é kà lọ ọmọ ẹ̀yẹ wa ibi mo kì í lọ́hùn ó pàtàkì fẹ́yìn náà ẹyọ kan ní Nàìjíríà ẹyọ mọ́ wa ana hadhihi ummatukum ummatan wahida ìjọ kan náà ni Ànábì ní olórí wa àmọ́ ẹni tí ó ń ṣàkóso wa lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà òun náà ni Sultan Sokoto àwọn kì í ṣe ọ̀dẹ̀ tí wọ́n máa fi ọ̀rọ̀ dìndìnrìn lọ pé ẹ àkúra yín sábẹ́ Fúlàní nígbà àkúra wa sábẹ́ Lárúbáwá ńkọ́ Lárúbáwá adé Nàìjíríà ni tọ́mọ Nàìjíríà ní Lárúbáwá Ànàbíyù Muhammad sallallahu alaihi wasallam kana arabiyyan ànábì tá à ń tẹ̀lé ẹwà dúró lu ọmọ ṣe jìnnà tó kí ló dé tá a fi ń tẹ̀lé nítorí pé bẹ́ẹ̀ ni ọ̀nà wà ibẹ̀ lè yẹ ti lè sórí ire ayé àti kíni àlìkìyàmà dèdèrìn rẹ̀ ń jẹ́ tó ń sọ bẹ́ẹ̀ kí ló dé tó drop fóònù ọ mọ̀ pé ibi tí fóònù tún ti wá ó tún kọjá Saudi ẹ̀yìn Saudi ni ọlọ́ọ̀fẹ́ nǹkan àjòjì fóònù mọ̀wulẹ̀ wo bí bàtà gan bá jẹ́ nǹkan àjòjì àwọn bàbá yín tẹ̀ wíwù àwọn kọ́ ló ní àwọn bàtà yìí ìgbà tí ìmọ̀ jùmọ̀ lọ tí mà dé iná ní bàtà sí kíni ló dé má wọ bàtà náà mọ̀ má gun aeroplane má gun mọ́tò gbogbo electronics pàrátà má lo sẹ́ẹ̀tì má jàrí ẹ lórí íńtánẹ́ẹ̀tì ayé lásán nù bẹ́ẹ̀ tó rí àlèkè àmọ̀ aṣáájú ẹ̀dá nítọ́pọ̀ àwọn àti Sultan pọ̀ oríire tá a fẹ́ ṣe láyé àtàlèkè àmọ̀ ni so má yọnu sí torí mélòó lọ mà íńtánẹ́ẹ̀tì ìmọ̀ gbéyàn fọ́ǹbù ni ẹni àdánù ẹni tí ò lè sọ oríire ayé àtàlìkì àmọ́ íńtánẹ́ẹ̀tì yóò dẹ̀ fi adé sí lórí pé àwọn èèyàn láre yóò bàbá broadcast ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ bá máa rò bí ẹwà dúró àwọn tó ń fọ́lọ́ ọ̀rọ̀ o kó o yọ lórí ibú ló lè tètè rí fọ́lọ́wà tọ́ba ikú tó bá ti yọ lórí burúkú ọ̀ lè máa sọ̀rọ̀ olórí burú náà tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ olórí ire wọn ò ní gbọ́ bí ìsìn wọn sọ pé ẹja bẹ̀rù Ọlọ́run iná já nàmá ká bẹ̀rù ká má wọ ọ́nà já nàmá ẹja páyọ̀ Ọlọ́run Al-Qur'an sọ pé àdìsí ànábì náà tún sọ pé tọ́lọ́mọ ní orí fọ́lọ́wà ó lè rí bí 100 ṣùgbọ́n wọ́n sọ pé ẹ wo mi dáadáa ń gbé Tinubu mú láàárọ̀ la ń gbé mi àwọn bàbá yín lé yín gan mọ̀mọ́ bàbá yín lé gbogbo yín lẹ́yìn kọ̀ọ̀kan ń gbé gbogbo yín mi wọ́n bá ti lè sọ báwọn fọ́lọ́wà rẹ mílíọ̀nù wọ́n ní ta ni à ń sọ̀rọ̀ báyìí àmọ́rọ̀ rẹ kì í tà kò sí wọ́n tó bá ríra rẹ lórí íńtánẹ̀tì àtẹ̀tẹ̀ máa wo íńtánẹ̀tì àkàkọ́ máa ní bàbá mufti wọ́n máa bu yín èmi ìmọ̀ gbé yẹn bu èmi torí ẹni tó bá da
ni a máa bú. Tí ọsàn ọba so èso ọ̀rọ̀ rẹ̀ ò ní jẹ́ mọ́kò. Ọsàn tó bá léso lára ni wọ́n máa ń lẹ̀ ní kíni. Ẹni bá gbé nǹkan dáadáa lọ́wọ́ tí ń sọ ò ní a máa bú. Àwọn oní òbú àwọn tí ò yé ó jẹ́ ọba tó yé wọn kó tó sásàrẹ̀ fún la. Lẹ́yìn bá sọ̀rọ̀ kalẹ̀ báyìí yóò rò bí ọ̀rọ̀ gidi lòun sọ irú òkùnrin wà o. Òun bú ẹ tó wà nù. Bí sẹ́ máa jọ̀nà tó ìbá ń ṣàlàyé ọ̀rọ̀ yọ̀dà rẹ̀ pé wọ́n fẹ́ fọ́ àwọn kan. Àwọn onímọ̀ ru àwọn ẹni èṣù. Tọ́lá àwọn ẹni èṣù wọ́n fẹ́ ká máa lọ ibìkan náà ká máa sọnù bákan náà lọ. Ṣùgbọ́n tí wọ́n bá ti wá dé wọ́n bá lọ fẹ́ fọ́ àárín àwọn ni. Ṣé gbogbo àjọ a máa lọ nú apó òsì, a máa lọ nú nápọ̀, a máa lọ nú àìmọ̀kan, a máa tẹ̀lé àìmọ̀kan, a máa sa àìmọ̀kan. Tribalism ò sí inú ẹ̀sìn wa. Olórí wa ní Nàìjíríà ni. Olórí wa tó sì jẹ́ nǹkan ṣe democracy là ń lò. Kìí ṣe ìbò ní ọkọ wa. Mùsùlùmí ètò tá à ń lò lọ́wọ́ iná nìyẹn. Bọ́ bá wá lóde wá pẹ̀lú ààrẹ ní ọ̀gá kan yà máa kọ́ àwọn ẹgbẹ́ rẹ máa kó wọn sòdí. Àwọn ò ní tẹ̀lé ọ. Ibi tá a ti soríire lásìkiri látẹ̀lé. Sọ wá níbi tá a tẹ̀lé náà tó bá sọ̀rọ̀ àbò ṣe ìṣe kan tó yà pa sí Al-Qur'an àtàdís àní bú àní tẹ̀lé ni. Àwọn ò ní ṣe tó bá ṣe tí ọ̀bà bá kìtàbù àti kíni àti súnà mu. Innama ta'a kágbọ́n ní ká máa tẹ̀lé òfẹ́ àti iyì àpọ́nlé. Èyàn kú ònú àwọn aláìmọ̀kan. Èyàn lajú. Ntí ẹni tí ó kàwé tí ó mọ̀ ìwọ ọmọ ẹni tí ó kàwé tí ó mọ̀. Bẹ́ẹ̀ náà ni kéwù náà. Ẹ máa gbọ́. It's your own business. Wọ́n lọ primary school. Táwọn òbí wa bá wa sọ̀rọ̀ máa lọ sùkúù tó bá yá wọn á sọ pé fúnrẹ ẹyẹ odò rí aráwò fúnrẹ ẹyẹ odò igi tó ń bẹ ní ọjọ́ odò rí bí ọjọ́ odò rí ṣe tóbi tóun ọjọ́ odò rí jẹ́ ọjà kan tó tóbi jù ní gbogbo owó yìí gbogbo Woland gbogbo tó ń pè ní Woland. Ẹyẹ kan máa wá dúró ní orí igi láàárọ̀ kùtùkùtù ẹni bá kọ́ dé táriwo tí pọ̀ ẹ bá kọ́ dódò rí ọgbọ̀n mọ̀ wípé fúnrin ẹyin odò àwọn ènìyàn fi ẹyin odò rí ṣe ọdún fúnrin yóò ṣe máa dùnnù àwọn èèyàn lọ́wọ́ àfikún fúnrẹ ẹyẹ odò rí iye pé fúnrẹ tó bá ṣe fúnrẹ rí ara rẹ náà ló ṣe kéde tó bá wù ọ́ kó o kéwú kó o kàwé bó bá wù ọ́ má ṣe kankan nu méjèèjì fúnrẹ ẹyẹ odò rí. Ẹyẹ wa gbogbo tẹ́ ẹ wá lọ́n pátá ayé ni yóò gbé ó jèrè ọmọwé ọgbà sàbítíkẹ́ẹ̀tì ó sì ríṣẹ́ iye ọdún tó orí kó fi gbádùn èrè tí ń bẹ lẹ́yìn ìgbà tó ṣe gbogbo òfòró ìtàn ayé lóyìn bus stop ṣùgbọ́n òwò kan ń bẹ tó yẹ pé tunjikum min adabin alim tẹ́ ẹ bá pò láyé tẹ́ ẹ bá sí òwò yẹn òun ní òwò kan ṣoṣo tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ bá wáyé tọ́lọ́ ẹ̀jẹ̀ rẹ tó wá bó ṣe dáa tó yìí tẹ́ ẹ pé òun lọ́jọ́ tó gbogbo kan ọmọ fọ́nkṣọ̀n ara rẹ yóò kàn máa rùn ni orí tẹ́jẹ̀ bá bọ́lẹ̀ lára èèyàn wọ́wọ́ tẹ́rán tó bá ti pẹ́ kí ní ọmọ sí bó ṣe rùn káyìn nù kò sẹ́ni nǹkan nu wájú ò ní rùn káyìn èrè kàtọ̀ wá fọn fèrè tí gbogbo wa fi kú òun náà ọlọ́wọ́ àpá òun náà ṣe wọ́n náà kú pàtó náà bá sọ pé ìwọ ọmọ yìí ká ìdíje ọyá fọn fèrè padà tó wá fọn fèrè padà táwa fẹ́ jáde nù lẹ̀ bó la ṣe jáde nù lẹ̀ tó bá ti fọn fèrè padà òjò ọ̀rọ̀ láti sánmà látòkè kì í sá sọ pé látòkè torí sánmà yìí náà wọ́n ka bí wọ́n ṣe máa ká aṣọ báyìí àbí ẹni lọ́lọ́run ó sì ká sánmà yìí tó bá dàlù kìí àmọ́ ẹ̀ ní rí sánmà mọ́ àmọ́ ntọ́jọ bí òjò yọ rọ̀ àmọ́ ńgbà tẹ́ bá rú mi báyìí yóò dàbí àtọ̀ ọmọkùnrin tó bá ti wá ń dà sórí ilẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ilé ọmọ famu bí ẹ bá ṣe ń famu báyìí yóò lọ máa ka àwọn eegun tí wọ́n pè ní ajibu sanad eegun ìnìkan ní ọ̀sẹ̀ kú lára ọmọ ànábì adama eyín rí ọ lọ eegun orí rí ó lọ gbogbo ètè rẹ ni ó jẹrà gbogbo ojú rẹ ni ó jẹrà wọ́n ó ti gbé làwọn akòkòrò tó jẹ́ wọ́n ti gbé lọ ní ó ti dé London ìwọ̀n tó lọ́ba tí wá sọ wípé kójò yọ ọ̀rọ̀ báyìí ibikíbi
nígbà tí òjò yẹn bá rọ̀ kò ní sókè mọ́ o bẹ́ẹ̀ bá gbómi yọmọ wo London lọ́ọ̀kan kò ní sókè mọ́ kò ní sí ẹ̀ka lórí ayé tí ọ̀gá gbogbo ilé tá a kọ́ bẹ́ẹ̀ yóò ti di pẹ̀tẹ́rẹ́ wọ́n gbọ̀n bí òwú ni ilé tó ga ó gbọ̀n bí òwú etí ọ̀gá yọ gbọ̀n bí òwú òkè ó gbọ̀n bí òwú òkè tóbi ó kéré yọ gbọ̀n bí òwú gbogbo ilé wà lẹ́fù ìyẹn ó mọ̀ tó dánú làárù dùnú ọjọ́ tí wọ́n ṣe jìnlẹ̀ kò wá ní dàbí irú ilẹ̀ ìmọ̀ kí ló tún wà rẹ̀ ìyẹn ni pé gbogbo ohun tí ilẹ̀ fi sọ̀sọ̀ pátá kò ní sí lórí ẹ̀ mọ́ kò ní sí èèyàn kan bẹ̀ mọ́ gbogbo owó ti wà lórí pẹ̀ àmọ́ tómi yẹn bá ti wá rọ̀ gbogbo tí wọ́n ń bẹ́nu lẹ̀ yóò wá máa gbọ́ jìjìjìjì kí ló ti fi ń gbọ̀n ìyẹn lọ́lọ́run sọ pé ìdá zulzilatil ard zilzala ní ìgbà tí ilẹ̀ bá ń mì tí ń mì ní mímì rẹ̀ tí ó sèkì akhrajatil ardu athqalaha ilẹ̀ máa kó àwọn ẹrù tí ń bẹ́nu ẹ̀ zu'ila ar-rasul sallallahu alaihi wasallam wọ́n bí ànábì léèrè pé wa ma athqaluha ya rasulallah àwọn àwọn ẹrù tí ń bẹ́nu lẹ̀ ànábì ní athqaluha amwatuha àwọn òkú tí ń bẹ́nu lẹ̀ ni eégún rẹ̀ tí spam yẹn bá ti kàn láì pàá àṣẹ ó di ara rẹ̀ gbogbo ibikíbi tí ẹran ara rẹ̀ bá wà yóò máa bọ̀ irun ọfà sí London wọ́n ti bò mọ́lẹ̀ ní London ó ti lọ ní London ṣùgbọ́n ìka rẹ̀ kan wá gé wọn wá lè pààrọ̀ ẹ̀ mọ́ wọ́n tó wá wà ní London àmọ́ ńgbà tí wọ́n wá sìn ìwọ ni wọ́n sìn ọ́ sí ìka rẹ̀ ti ń bẹ London tó wá di ọjọ́ tá a wí yóò wá jọ ìrìn níwò gbogbo orun tí ẹ ti ń fọ́ láti jẹ́ wọ́n ti bí yín yóò padà sí ara yín gbogbo wa ni o àwọn yóò láwẹ̀ dànù lẹ́yìn tí wọ́n bá wà lìjẹ́ náà kò sí wọ́n máa lìjẹ́ náà ní ọwọ́ ìwẹ̀ kan tá a bá ti wọ ìwẹ̀ ń tábàyì á fa ìjọ ànábì Yusufu lọ tọ́mọ tẹ́ ń pè Yusufu tí wọ́n fẹ́ múrò yẹn ẹ̀dá wá bọ́lọ̀ ń ṣe mú wá àwọn obìnrin kan ní ọ̀gá wa ọmọ ọ̀dọ̀ lásán Yusufu ọmọkùnrin ọ̀dọ̀ lásán tí ń rí he ni wọ́n wá lẹ́yìn wá ń di ìmọ̀ pé ẹ̀yìn ọ̀fẹ́ irúfẹ́ ìwà lè kí ló ń bẹ lára ọmọ náà tó pé ẹ̀yin ọ̀gá wa fẹ́ kó gbọ́ àwọn ọmọge tá a fáyìn kalẹ̀ lè wá ń fọ́ fún Yusufu ọ̀gá wọn ní Yusufu tó mi rí tí mo tí mo ń ṣe mọ́ ẹ̀ẹ̀mẹ́sẹ̀ ń pè Yusufu àbí ẹ̀rì nígbà wọn ni wọn lọ mú Yusufu àti Yusufu yọ tọyọ lọ́ọ̀kan báyìí gbogbo àwọn obìnrin tẹ́ ń fọ́ọ̀mù yẹn wọ́n ń gé nǹkan lọ́wọ́ ni wọ́n fi ọ̀bẹ gé nǹkan lọ́wọ́ wọ́n fi ọ̀bẹ gé ìtì ẹran wọn lọ́wọ́ bí kéèyàn máa gé ẹ̀gù kéèyàn máa gé ilá àbí kọ́ máa wó sàn bíi ni o Yusuf wa yọ gbogbo wọn á wò kò sí ẹnì kankan nu wọn tí ò fi ọ̀bẹ gé ara rẹ̀ lọ́wọ́ níbi títí ń wòran títí ń sọ wípé àbáṣarun amúmalak èèyàn lè yí àbí wọn lè kà wọ́n ti gé ara wọn lọ́wọ́ ṣé bí ti ọ̀gá wọn òun fẹ́ dìmọ̀ Yusufu kọ́ bá ṣe ṣekúṣe ni àwọn ètí ẹ̀ fúnra wọn ni wọ́n ń fi ọ̀bẹ dú ara wọn lọ́wọ́ ìgbà wọn rí Yusufu bíi tọ́fàìdè níbi tọ́fàìdè wọ́n ní èèyàn lè yí àgbọ̀nlẹ̀ká níbi tọ́fàìdè tọ́wọ́ di ọjọ́ àlìkìyámọ̀ èmi àti ẹ̀ tá a bá wọ̀ ọlọ́jọ́ mi ọ̀ wọ̀ o a máa fáìn ju Yusufu lọ tọ́wọ́ di ọjọ́ àlìkìyámọ̀ a máa fáìn ju Yusufu lọ ẹ bá fẹ́ mọ ẹwà tí ń wí lọ́wọ́ bọ́lọ̀ ṣe describe ẹwà ara Yusufu tí àwọn obìnrin torí ẹ̀ gé ọwọ́ wọn bí tọ́fàìdè a máa fáìn ju báyìí lọ́nà àlìjánnà obìnrin yín tó bá wà àlìjánnà yóò fáìn ọkùnrin yín tó bá wà àlìjánnà yóò fáìn lágbára Ọlọ́run èmi ó sì wà àlìjánnà èmi máa fáìn rẹ̀ ìwọ́n ń kọ́ ẹ̀mọ́ tí mo kìlọ̀ náà lọ́rọ̀ náà tó kọ́ adullukum ala tijaratin tunjikum min adhabin alim ó lóore ju kó di professor kó wá ní kó máa head di ministry kan Nàìjíríà tó lówó jù ó ju kó ní gbogbo ọmọ ayé ìlọ́kọ̀ wá àbí kó ní gbogbo owó ní ayé kan tó wá fi ọ́ ṣe president kó yà kó tó lọ fi ọ́ ṣe president United Nations owó táwọn yìí gbogbo wàhálà tẹ̀ ṣe pátá business ni for yourself. You just want to serve yourself. That is why you are going every day to Kinu to meet your teacher, listening to him and studying, and you are preparing for exam.
ó ní very good àbí excellent ló ní títí náà fi wọ́n certificate primary ó tún gba secondary ó tún bọ́ sí university kódà ó tún lọ London ìfòrò ilé ayé rẹ̀ tí ò jáyé náà lọ bẹ̀tẹ̀ ọlọ́ni jẹ́ sọ fún ọ kódà kó ṣe pé ìfòrò yìí náà ló ṣe owó tó lè ṣe àbí gbogbo ọmọ lọ sùkú tó bá ti wá dọjọ́ àlùkìyámà lọ́ba ní kí ló fẹ́ fi wà lìjẹ́ náà ó lọ́ba ní ọlọ́run kódà mo di professor certificate professor certificate tó ti jóná ó ti dé ìpẹ́ ìwọ gán ti dé ìpẹ́ so ó rí certificate present kí ni certificate rí ó ṣe owó tó ní tó jẹ́ kí ni ó ṣe lọ́jọ́ àlùkìyámà tí ó là níbi ìyẹ́ ẹlẹ́tẹ̀ lérò owó rẹ̀ tó lè là níbi ìyẹ́ ẹlẹ́tẹ̀ lérò yìí sì explain rẹ̀ fọ́ nǹkan mẹ́rin lọ́lọ́run dákọ bẹ̀tí méjì lọ̀gá ẹ̀ ọlọ́ni tu'minuna billah ọ̀gá aláwọ̀kọ́nù ẹ̀kọ́ lọ níman ẹwọ́ ìyẹn máa ń fòró pé ọlọ́run bomi ní máa ń nì ìyẹn máa ń wà fòró ara rẹ̀ kéèyàn múra gan kí ló dé double standard ní máa ní double standard tí ìmáànì tọ́lọ́ máa fún ọ ó ti sórí ilé àlìkìyámà òṣùgbọ́n tó wá sórí láyé ó ní fóònù láyé ó ní kó tí ọ̀yọ́ kó sẹ́mi ò ní kó sẹ́mi gbogbo tó bá rí ọyọ ọbọ̀ kò ní sọ́ di wèrè ó ní sílé ayé gbé ó ní sáyé ṣe tọ́lọ́ máa fún ọlọ́mọ ń gbọ́ pé ó ní màn tọ́ bá ní màn ni ó tọ́lọ́ máa fún ọlọ́mọ ìmáànì rẹ oore tí ń bẹ ń bẹ ọ̀ràn ọmọ rẹ àmọ́ tí ó bá fún ọ ní màn ìdàkejì màn ló fún ọ orí ibú tí ń bẹ ń bẹ yọ ọ̀ràn ọmọ kọlọmọdé orí bẹ́ẹ̀ fa ọ̀gá aláwọ̀kọ́ ọ̀nà ni tu'minuna billah ẹ̀gbọ́n mi tu'minuna billah ẹ̀wò ẹ máa gbọ́ ẹ̀mọ́ tún máa yà yìí ni ó ní ẹ máa wà káàkiri ni ẹ máa ronú sí tẹ́ ẹ bá jí lóru ẹrù pé ìwọ ọlọ́gbọ́n ni mo ti fẹ́ ní màn àǹdẹ́ báwo ní màn mi ò ṣe ní máa lọlẹ̀ ara ẹ̀kọ́ rè tí èèyàn bá ní sẹ́ẹ̀tì lọ́wọ́ àbò oníwèé lọ́wọ́ tó bá ti ṣèdálẹ́kọ̀ọ́ mọ́ wò mọ́ ìwà ẹni tí èṣù máa hijack ọkàn wọn ni kò sí ẹni tó bá ní oṣù wáàsí tó o bá ti lè fi torí ọlọ́run gbọ́ ọmọ àléèkì mọ́ ọlọ́run straight ni táwọn àmọ̀lẹ́kọ̀ọ́ sọ fún ọlọ́run pé ẹrú rẹ fóònù ni ń wò ẹrú rẹ ìwé ní ń kà àbí ẹrú rẹ ọ ń gbọ́rọ̀ rẹ lọ́wọ́ ní ìsìn ọ̀rọ̀ rẹ tí wọ́n ń sọ ọ ń gbọ́ nítorí tiẹ̀ ló fi ń gbọ́ ẹ dàbọ̀ ìwé lọ́fẹ́ kọ́ lọ́wọ́ òfin yẹn bẹ́ẹ̀ kí wọ́n sọ fún káwọn mọ̀lẹ́kọ̀ọ́ lọ bọ́lọ̀ pé ọmọ yẹn o fóònù ní ń tẹ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ rẹ lọ́wọ́ sẹ́ni yìí ní ọwájú ọlọ́run ọmọ jẹ́ ń kó níbi topic ṣé ẹ ti rí òwò tá a ṣe that is ní tí mo pè ní ọjọ́ iwájú yín rèé o ṣùgbọ́n àlàyé ẹ̀ kékeré ẹ máa ṣe ẹni tẹ́ńtẹ́ ní tu'minuna billah ẹ máa wá káàkiri wọ́n náà dákun jogún ìmánì fún mi tó bá ti wá níbi tí lẹ́kṣọ̀ ìmánì gidi wà ọgbọ́ tó bá rí ìwé kà fún ọkà ọba lọ kẹ́kọ̀ọ́ nítorí kó lè ní ìmánì ẹ má kéwòn torí kéwò ẹ kéwòn torí wọ́n ń fi kéwù wá ìmánì ni o ṣùgbọ́n láyé lè ṣe wọ́n ń fi kéwù àwọn máa ń lọ lé kéwòn torí àwọn náà fẹ́ máa jogún bàbá wọn wọ́n bìí pé kéwòn lọ́jọ́ pé bàbá àwọn ó jogún olórí fáàrí wọ́n wá kéwòn torí ìmánì máa ń torí fáàrí bàbá wọn ká lè jogún ẹ̀ àga àjókòó tí bàbá wọn jókòó sí owó tí wọ́n á bù bàbá wọn tẹ́ rí náà wọ́n ń pè fáàrí o ẹ̀gbọ́n mi àpọ́nlé tẹ́ fún bàbá wọn àná àwọn afẹ́ lápọ́nlé o torí ẹ̀ wọ́n fi wá lọ lé kéwú anábì ní mani lè támàṣà lè yín lèmà ẹnikẹ́ni tó bá wá ìmọ̀ ìsìláàmù yìí àníyàn tó fi wá gáràdù dúníyà ni èrò ayé ni kìí ṣe torí àlìkìyàmà kìí ṣe torí imán ọ̀nà tó gbà wá náà ni ọ̀tọ̀ tó fi wọ́n náà jáde mọ́ àti ìlítàmàṣà àti mọ̀sálàkà tọ̀ríqan ẹnikẹ́ni tó bá wá ọ̀nà kan àbẹ́ ẹnikẹ́ni tó wá ìmọ̀ ọwọ́ ọ̀nà tó fi gẹ́ẹ̀tì mọ̀ ìyẹn ni pé ọlọ kẹ́kọ̀ọ́ ọwọ́ ìmọ̀ bá nàbí ṣe méjèèjì nù àmọ́ tó yẹ pé n tó fi wá ń wá ìmọ̀ yìí tó fi lọ lé kéwù kìí ṣe torí Ọlọ́run kìí ṣe torí ẹ̀sìn Islam
kì í ṣe nítorí àlùmọ̀ fáàrí lásán ni njẹ́ ó gbé ọwọ́ náà lọ ṣe wọn ọ̀nà tó gbẹ́sẹ̀ lé ọ̀nà náà ni àfi kó tún àníyàn dàkọ̀ rẹ̀ tùbá kọ̀ tọrọ àforíjì. ọlọ́ni tu'minuna billah ẹgbẹ́ lọ́n gbọ́ wà rùsùlì kẹ́ẹ̀tẹ̀ lójúṣe rẹ̀ kẹ́ẹ̀ gbàgbọ́ kí lè yún alkitabu wa sunna Qur'an àti sunna ànábì láàdìmọ̀ ẹgbọ́n mi yé tá a bá ti dìmọ̀ ìyẹn ló máa tọ́ka sí pé lóòótọ́ àgbàfọ́ ọlọ́run àdẹ̀gbà fún ànábì rẹ̀ kò sí nǹkan kan tí ń bẹ láàrin àwa àtọ́ ọlọ́run ni wọ́n máa fẹ́ òun ní abẹ̀bẹ̀ ọlọ́run nìkan wá bá òun gbálẹ̀ ọlọ́run ò lóko tó fẹ́ fi ọ̀rọ̀ oko ọlọ́run ní ìdí ẹ̀ka lọ́dọ̀ rẹ̀ ń tọ́ bọ́ ọ sọ ní kó o sì kíni kọ́ tẹ̀lé kí ló bá a sọ Al-Qur'an lọ́rọ̀ rẹ̀ kò sí ẹ̀ka lọ́dọ̀ sọ́dọ̀ mímọ̀ ànábì ti wà ní iwájú ọlọ́run báyìí o lè rí mọ́ o lè fọwọ́ kàn o lè bá dọ́dọ̀ o lè gbọ́rọ̀ ẹnu ẹ̀ mọ́ life ṣùgbọ́n ti sọ gbọ́n tó gbọ́lẹ̀ tẹ̀ládìí ìṣà ànábì ẹ̀. ó kù kan méjì àti kọ́kọ́ ṣe alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ní kí ni ìmọ̀lá alákọ̀ọ́ tó sì jẹ́ ẹgbọ̀n ẹlẹ́ẹ̀kejì ó náà ni wa tujahiduna fi sabilillah lẹ́yìn ìmọ̀ni jihad ló kù gbogbo ara ẹ fi gbẹ́sì ga ẹ propagate ẹ spread ẹ defend ẹ fara yín lẹ̀kẹ́ fi yín tó Islam léètò ó ní structure ẹ fi ara yín lẹ̀ kí ẹ rí yín lò fún service Islam ní services tó pọ̀ èèyàn ní yọba ṣe ni theory ní gbogbo service Islam ọ̀rọ̀ ni àmọ́ ọba tó rí èèyàn tó ní mo ṣetán gbogbo tọ́lọ́ bá wí mo ti ṣetán ọlọ́run lòmí síbi tó wá wọ̀ ìgbà yẹn ni service wọn wà sí kíni ìgbà tọ́lọ́ ní akírun èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ ààrẹ ṣe jihad èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ tí ọba ṣe yẹn tí ó ṣe jihad tàbí ó ṣe ọ̀tọ̀ náà kàn máa rọ́wọ́ mú ni abẹ́ ẹ̀gbọ́n ni Mujahiduna fi sabilillah ọ̀pọ̀ ọmọ méjì gẹ́gẹ́ bó ṣe jẹ́ yí pé ìmáànì náà pọ̀ ọmọ méjì al-imanu billah kágbọ́lọ́ ń gbọ́ kí lẹ́yìn kejì ẹ̀ wal-imanu bi rasul kágbà náà bí gbọ́ wa tujahiduna fi sabilillah súnà sí èyí tí mo sì mọ̀ bóò ní ṣe ní fi ilẹ̀ bóò ní ṣe wá mọ̀ ọ wà máa wo lọ wá sí nítorí èèyàn yóò lè jẹ́ pé tó bá lọ wá sí àbò lọ sórí Facebook wá gbọ́rọ̀ kọ̀rọ̀ ó ní ẹ̀dá kan àfà ọ̀rọ̀ ọ̀fẹ́ inú yín kọ́lá fẹ́ sọ ọ̀rọ̀ tí wọ́n mọ̀ bá tọ́ lọ́mú àti tí ní tàbí rẹ̀ mú èrè wà fi sàmà rizqukum wa ma tu'adun àrísì kìtẹ́ níláyé ọwọ́ lọ́wọ́ ṣẹwárí wa ma tu'adun àdé ìta ṣe fún yín pé tẹ́ ẹ bá ní mọ́ ní tẹ̀sí jihadi ẹ wà lìjánà fi sàmà nígbà bá tó wá bọ́lọ̀ sọ́mọ̀ ni o èrè gbogbo wàhálà tá a máa ṣe kìí ṣe máàmù ni ó compensate ẹ lọ́wọ́ ló ti gbèrè iṣẹ́ rẹ tí máàmù bá compensate ẹ tó wá fẹ̀mí sí pé compensation rẹ ni tó wá ti compensate ẹ báyìí o ní ẹ̀kẹ́ tó dè bá máa ń jọ àlùkìyámà o kìí ṣe máàmù ni ó compensate kìí sàmì irú o kìí ṣe your teacher o kìí ṣe mentor rẹ o kìí ṣe leader rẹ o kìí ṣe èdè èèyàn o Ọlọ́run nìkan ni ó san lẹ́san ó tó pàdé Ọlọ́run ń gbàgbà lọ bọ́lọ̀ ṣé gbàgbé gbogbo sẹ́ta fẹ́ ṣe fọ́lọ́ ní ayé nítorí kálíbà àdébá ń jọ àlìkìyámà ká dówájú rẹ̀ kó dunnú sí a kó wá fi ọwọ́ ọ̀tún júwe fún apẹ́ ká máa gbọ̀ tó lọ sínú àlìjánnà rẹ̀ ọ̀nà ní orí bẹ́ẹ̀ ọjọ́ iwájú wa nù tá a gbọ́dọ̀ máa lé ọjọ́ iwájú wa nìyẹn tá a gbọ́dọ̀ máa ṣiṣẹ́ fún ọjọ́ iwájú àwọn ọmọ wa nìyẹn tá a gbọ́dọ̀ rí ọmọ lé lórí gbogbo ọmọ tí ó bá ti ní ìpìlẹ̀ iman àti jihad má retí ọjọ́ iwájú rere kan fún bí wọn náà bá ṣe ní ìpìlẹ̀ iman àti jihad ṣe iman ni wọn ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń lò jab tẹ́ ń bo ogun tọ́lọ́ ní kẹ́ẹ̀bù iman ní bẹ́ẹ̀ ṣe ń kírun iman ní bẹ́ẹ̀ ṣe ń jìnà sẹ́sẹ̀ àmọ́ jihad yàtọ̀ jihad òun ni gbogbo akitiyan tẹ́ ẹ̀ bá lè ṣe tí Islam fi máa fẹ̀ sí tí ó fi máa dá sí tí ó fi struggle kò ní kú yóò exist kò ní sáré yóò strong kò ní dúró lójú kan náà yóò máa tàn ká sí wọn ní parẹ́ ó ní defense gbogbo services tí wọ́n sọ yìí ọwọ́ rẹ̀ lọ́wọ́ tọ́jú èèyàn bí Islam ọba ní kú imani wa ni ò ní kú tí imani ọba ti kú àkólé yàwá nípa Islam ní síkíní ò ní kú àbẹ̀tí gbogbo abẹ́lá àṣẹ Islam mọ́ ọ̀dà Islam wọn abẹ́ máa dá kọ́ńgò tí yọ̀lẹ́ ilé ayé lásán lọ́n wá wọn ní Islam dà ó rọrùn fún èèyàn láti fi Islam lẹ̀
tí ó máa bálé ayé káàkiri ẹ gbọ́ mi yé ṣùgbọ́n sábà pé ń gbò ti fi Islam lẹ́hùn àlìkíyàmọ̀ ni ò retí kankan bẹ̀ níparí ọ̀rọ̀ mi ẹ máa gbọ́ èyí kẹ́ mú lọ́tọ̀ ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá Islam táwọn wé ọ̀fẹ́ ọ̀kẹ́nu ó kún fọ́fọ́ kò ní ìdí nǹkan méjì ju ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì àti pírátíkà rẹ̀ tánàbí àtàwọn sàhábà fi hàn wá. Ilẹ̀ Yorùbá lónìí Lárúbáwá lẹni tó ṣàlàyé Islam fún wa tí ṣe aṣáájú ànábì Muhammad bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ sáàgbà lọ́wọ́ àbá àgbà innamal mu'minuna ikhwa mùsùlùmí àti Lárúbáwá abẹ àti Yorùbá abẹ kí ni wọ́n ọmọ ìyá kan náà bí mùsùlùmí tó wá jẹ́ Haúsá ńkọ́ àbọ̀ jẹ́ Ìgbò kí ni nígbà tó jẹ́ mùsùlùmí kí ni kí ló jẹ́ sí ọ your brother ẹ̀yin sísítà kí ló jẹ́ sí yín obìnrin ẹbẹ̀ sísítà yín ọkùnrin ẹbẹ̀ brother yín innamal mu'minuna ikhwa ọmọ ìyá kan náà ni wá Islam kò fẹ́ tribalism man daha ilayha ẹ̀ ń bá pèpè sí tribalism aw kutila alayha àbí wọ́n pa lórí tribalism aw qatala min ajliha àbọ̀ ń jà ń bá wọn èèyàn jà nítorí tribalism yóò bá ní owó àfẹ́ Haúsá o yóò bá ní àfẹ́ Ìgbò yóò bá ní àfẹ́ rí Fúlàní o yóò bá ní àfẹ́ rí Àràbù o anábìnrin náà jáde mọ́ ilé ó tọ̀hún níbi ìjẹ́ mọ́nìyàn lásán tàbà tí sọ̀rọ̀ ẹ̀sìn humanity ogun àtà ìfọkànbalẹ̀ ní tribalism bẹ́ẹ̀ ni abẹ́gọ́ ó against humanity ó sì against òfin tọ́mọ ènìyàn fi ń sẹ̀mí lórílẹ̀ ayé nítorí kí tribalism má bàa báyé wa jẹ́ ní wọ́n fi dá United Nations lẹ̀ ẹwọ̀ làjú nítorí kí tribalism má bàa báyé wa jẹ́ ó ní gọ́ọ̀mẹ̀ntì fi wà nítorí rẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì tó ti lọ yan tẹ́ ń pè ní Ministry of Justice tribalism kò gbọdọ̀ wà ní ọ̀ràn wa kò síbi kan tí tribalism máa wà yìí máa dàlú wọn rú ni tribalism ní da Amẹ́ríkà láàmú lónìí tó bá ti jẹ́ American wọ́n múra àti lé ọ̀dà nù àbí wọ́n máa ka ọ̀sẹ̀ èèyàn bí mi yẹn ṣe fẹ́ dáa tó láwọn abala míì ni o torí ìlú tó burú jù lónìí tí ń ṣe àwọn èèyàn sútà jù lónìí ìlú Amẹ́ríkà ni túrù gọ́ọ̀mẹ̀ntì wọn kì í sọmọ Amẹ́ríkà túrù pọ́lìsì gọ́ọ̀mẹ̀ntì wọn ṣùgbọ́n ìlú níbi àwọn nǹkan mi wọ́n dáa àmọ́ kí ni ọ̀jẹ̀ wọ́n rojú dáadáa tí wọ́n ní mọ́ ìjà ẹlẹ́yàmẹ̀yà olóbáyé Israẹli jẹ́ lọ́wọ́jú àwọn tí wọ́n ń fẹ́ lánàá ó ti dọ̀tá gbogbo wọn lónìí gbogbo àwọn tí wọ́n ń gbé Israẹli gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ pàtó di Israẹli bẹ̀rẹ̀ sí máa ìjẹ́pọ̀ ní òǹsoríyà racism tribalism ó ti báyé Israẹli jẹ́ lójú wọn ó ti di criminal world criminal president wọn àbí prime minister wọn ó ti di world wanted terrorist the most prominent terrorist in the world ayakila apààyàn tribalism ni kò sí tribalism ní Islam Yorùbá Haúsá Ìgbò Fúlàní Arab American British France tó bá ti jẹ́ mùsùlùmí kí ni ọmọ ìyá mi US Islam tọ́wọ́ bá ti ṣe bẹ́ẹ̀ ọ̀là nígbà náà tọ́wọ́ ọba ìmánì rẹ̀ jẹ́nu innamal mu'minun kápẹ́ mánì bá ń bẹ pẹ̀lú èèyàn ẹni tí mánì bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun náà làwọn tó pé ẹ̀wà wọ́n múra wọn lọ́mọ ìyá bí ẹ̀yà ṣe wulẹ̀ kó yà wọ́n tó ìmánì kó wọn jọ Ọlọ́run tọ́rọ́ Ọlọ́run wá kí ni o ẹ̀yọ̀ kan ni bàbá tó wá tẹ̀sí ara wa yìí náà ṣé ìsara dámà ní gbogbo àti jáde ní sọ́yẹ ká máa fi ẹ̀yàmẹ̀yà disturb ara wa. ẹ̀yin tẹ́ wá ń bẹ ọ̀dọ̀ tẹ́ ń bọ̀ yìí ibi ẹbí sí ibi tí àsàmẹ́tì ńlá wà ní tí Ọlọ́run ọba tó ń wò wá pé ta ni ó ṣoríire pẹ̀lú kó ṣiṣẹ́ yẹn iṣẹ́ yẹn ni bó la ṣe fẹ́ gbé Islam dìde nínú ọkàn wa nínú ara wa tí wọ́n gangan tí èèyàn máa rí ọ tí ó máa rí Islam lára rẹ̀ completely báwo la ṣe fẹ́ fọ́ọ̀mù fámìlì mùsùlùmí tí fámìlì rí ó ṣe kọ́ sí àní àwọn èèyàn máa mú ọmọ wọn pé ẹ dákun ọ̀dọ̀ umu àti abu báyìí ní ẹ bá ń fọmọ mi sí kọ́nà bí ó lè soríire bọ́mọ tí wọ́n ṣe máa soríire kọ̀sọ́ ọmọ tí wọ́n máa rè tí è soríire ṣé ìwọ ọ̀fẹ́ jẹ́ kán máa mú ọmọ wá báwọ̀ náà
àbíkọ́ máa wo fámìlì rẹ pé ìwọ ló produce olóríire ọmọ. bó ló ṣe fọ́ọ̀mù fámìlì Islam tí ó ní ètò tí ó jẹ́ fámìlì ti Islam táàrí Islam kọ́ lára rẹ̀ tí wọ́n sẹ̀mí bí Ọlọ́run àtànábì rẹ̀ sì fẹ́ kí fámìlì ọ̀sẹ̀ ni. bó láti wá ṣètò àwùjọ wa bó làánú ṣe ní Islamic Health Service láti sáfù ara wa àtàwọn aráàlú wa wọ́n jẹ́ mùsùlùmí ọ̀jẹ̀ mùsùlùmí àsáfù ara wa àrẹ sáfù àwọn náà. Islamic Standard Education àwọn alálẹ̀ education yìí wọ́n bó láti mójútó nílànà ti Islam táà ní jẹ́ wọ́n fẹ́ education tàn wá bàwá wa jẹ́ bẹ̀sìn wa jẹ́ bàròrí wa jẹ́ sọwádìdàkudà táàfẹ́ dà sọwádìí ẹni tí ó jáde kó ní Islam tí education bá ń bẹ lára ẹni tó ní eman kò ní jẹ́ sùtá òrìn ni ó sì kiri ní ọ̀jẹ̀. bó láti fẹ́ lo àwọn ètò táwọn bí gbé kalẹ̀ lásìkò tiẹ̀ táàrí money ìsìn Islamic market Islamic economy gbogbo àwọn òwò tí ò sí ríbà ń bẹ gbogbo àwọn òwò tí ò sí àràmú ń bẹ gbogbo àwọn òwò tí ò sí ẹ̀jẹ̀ ń bẹ òun lànà bí torí ẹ̀dá mákẹ́ẹ̀tì tiẹ̀ lẹ̀ nígbà tó dé lùmọ̀dínà táwa ń pè ní Islamic market tóun náà sì pè ní Islamic market gẹ̀lú gbólóhùn pé àyàdá sóòkòlù mùsùlùmí mùsùlùmí ọjà àti ń rè ànábì lọ dálẹ̀ ọ̀dẹ̀ pa àwọn mùsùlùmí sí pé ọjà yín rè aláìmọ̀kan ló ní mọ́mọ́ yìí. àsábẹ̀ ti mẹ́wájú wa tá a ṣe ṣùgbọ́n nígbà tí a bá ríra wa táwọn orin tètè ara wa tá a gbàgbọ́ yé tó yẹ ká gbàgbọ́ yé àwọn èèyàn tá a gbàgbọ́ yé láfi ara wa fọ́ọ̀mù àwọn àsámẹ́ǹtì yìí àwọn àsámẹ́ǹtì náà la pè ní services ètò pé Yorùbá Muslim láàkẹ́ kò tí sí standard Islamic Health Service ó yẹ kí mùsùlùmí ní hospital tí ó ju UCH lọ tọ́lá wà lápọ̀jù ní ilẹ̀ káàró òjìrè ó yẹ ká fún wa ní nǹkan tó pọ̀ jù níbi dáadáa abẹ́ẹ̀kọ́ ni gbogbo àwọn nǹkan yìí ní Islam fi ń retí yín àmọ́ tó pé ọ̀pọ̀lọpọ̀ over 90% yín mọ̀ pé torí tẹ́ fi wá school nìyẹn mọ̀ pé torí tẹ́ fi ń lọ ilé kéwù nìyẹn mọ̀ pé torí tẹ́ fi ń wá ìmọ̀ nìyẹn tẹ́ ẹ bá wá mọ̀ tẹ́ ẹ bá lọ báwọn tẹ́ ẹ gbogbo tẹ́ ń wá pátá torí ara yín lásán torí ayé ni ẹ má gbàgbé àlìkíyàmọ́ o tí ìṣòwò tó ń jẹ́ kùn min adabin ali tí ìṣòwò rẹ̀ nù gbogbo àwọn nǹkan pátápátá ní Islam fẹ́ ká kó wá fóun kó wọn á tún àtò ká wá sáfù àwọn èèyàn ní orúkọ rẹ̀ àwọn kan sáfù àwọn èèyàn ní orúkọ Christian Health Service abẹ́ẹ̀kọ́ ni káyàn lè máa wà ṣọ́ọ̀ṣì abẹ́ẹ̀kọ́ ni Christian Charity Service àbí káyàn lè máa wà ṣọ́ọ̀ṣì náà ni wọ́n á mú ọmọ mùsùlùmí tẹ́bi ń pa wọ́n á fún lóúnjẹ wọ́n á mọ́ ọmọ mùsùlùmí tí ò ní létí ọ̀tọ̀ ń sùkú wọn á tọ́ ń sùkú gbogbo rẹ̀ torí kó lè bá wà sọ́dọ̀ wọn ni wọ́n ìtawà náà ṣáàfù àwọn èèyàn ní orúkọ Islam kí láà ṣe táàfù rí sí irú èyí ṣe ó dẹ̀ ní irú táwà náà ṣe níṣejú ẹ̀yìn náà gbogbo yìí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ tó wá sí skul wa ṣe mọ̀ pé èmi tí mo dájà máa lẹ̀ ṣé èmi mọ̀ nǹkan yín èmi kọ́ mọ̀ nǹkan yín ṣùgbọ́n àwọn tí mo pè sí gbà wọ́n pọ̀ làwọn kan ṣe kí ni náà lọ hàndùlù tẹ́tí kọ́ yín so bó ṣe ń kọ́ yín ní sùkúù tààwùnù yẹn bẹ́ẹ̀ làwọn kan bẹ̀ wọn ò ní wá sùkúù tààwùnù hospital làwọn wà hospital wa di mẹ́ta ń wò báyìí kékeré kan nílá kan àti nílá gbàgbà kan gbọ́n mi yé gbogbo ẹ̀ làwọn èèyàn bílífù pé àánú ń bẹ ń bì Islamic service ń bẹ ń bì èèyàn kan ló tó wà ń dàbí nítorí àṣì pé ọ̀nà tá a lè gbà wúlò fún Islam òun ni kí gbogbo wọn fi rálẹ̀ ká gbà pé gbogbo ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ o a fi ara wa lẹ̀ a kóra wa jọ láti wúlò fún Islam torí pé tó bá ń dá ní ayé ara rẹ gbé ẹni ọkọ onímọ̀ ibi tó bá wà ẹni tá a rí nítòsí láti wá dó lọ hospital àbẹ́ ọkọ ni ẹ tó lóun ó ṣe láfi sí ẹ̀t aráàlú yìí lábala ibi tágbára wa mọ wọ́n ń jàǹfààní security wa tó ibi security wa náà ò fẹ́ gbélé ayé tiẹ̀ nọ́mbà bí wọn náà ṣe ń gbé ṣùgbọ́n nítorí pé ó gbàgbọ́ nù nǹkan kan tọ́mọ̀ pé òwú àlìkìyàmà ni bóun bá ń ṣiṣẹ́ bóun bá ń lọ sùkúù ọmọ àrí ẹ̀ tó pé ó tún ti lọ kẹ́kọ̀ọ́ Saudi Arabia àbí ní Kuwait àbí nílẹ̀ Lárúbáwá àbí ó tiẹ̀ lọ sùkúù Nàìjíríà ní susan lọ́wà ó torí tó ń sọ ibi tá a ní ọmọ sọ tí èsè torí owó. wà nínú wọn tó pé ó ní bísíǹsì ọwọ́ òkè kódà a lè gba 200,000 lọ́wọ́ rẹ̀ tá a gbà lọ́wọ́ pé mú 200,000 fẹ́ fi ṣe sàrà tẹ́ pé olówó nù tó ìbá lè kó 200,000 lẹ̀ ó tó rí lóòrù tó náà sọ pé àwọn àmìrù wa wọ́n ní ká ṣe service Islam nítorí Islam torí àlìkíyà adágọ́ ni nígbà ríra wa jọ là ń pàfọ́ọ̀mù mérékù àwọn èèyàn rí mérékù bó la ṣe é ṣe nígbà ríra wa jọ tá a fẹ́ ṣòwò al-iman wal-jihad àbí tu'minuna billah ẹlọ́nímọ̀n
torí wọ́n bá ní máa ní jihad ò ṣeé ṣe wà ní jihad àwọn fẹ́ ṣe jihad sójú ọ̀nà ọlọ́run jihad pọ̀ education wà charity wà èyí táwọn ọmọ ìyá wọn security ṣe ara jihad ni so sísá ara wa jọ ríre ara kó jọ ríre ara wa pẹ̀lú ẹ̀kọ́ Islam pẹ̀lú syllabus Islam títò ara wa organize ara wa ó la máa fi kọ̀dámọ̀ service tí wọ́n pè ní jihad táàfì ájèrè rẹ̀ ní kíni o alkiyama máa wá káàkiri pé bóò ní ṣe jihad máa wá káàkiri pé bóò ní ṣe ní iman ìyẹn ni ó tọ́ka sí pé ọ̀rọ̀ yí ọ ọ̀rọ̀ yẹn sì rí ọlọ́run ti fi àlùbáríkà sí fún ọ bó o ṣe gbọ́ ó ti fi àlùbáríkà sí fún ọ bó o ṣe fẹ́ kọ́ wà ní ilé ayé rẹ téèyàn bá gbọ́rọ̀ tí ọba tí àlùbáríkà ń bẹ èèyàn kàn gbọ́ ó dìde pẹ́wúpẹ́wú ó sì máa lọ ọlọ́run fọ àlùbáríkà sí fún un ọlọ́run kọ́ fọ àlùbáríkà sí ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí kójú ó wúlò lára tàwa káwọn èèyàn tó wá jàǹfààní rẹ̀ lára wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.